Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Allah. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí ìfọ́nà wọ́n ní jẹ́ ìfọ́nà. Wà kò lè yá mílẹ̀ láyé ẹsẹ̀ yá ìyá tàbí ìwà dáadáa. Wà lábẹ́yẹ́ kún láwọ́ ṣàrí fún òfin mọ́lẹ́jì. Wà lábẹ́yẹ́ kún láwọ́ wà ní yorí náà lórí wà kàbí owó tàbí yọ Subhanallah. Walhamdulillah. Wa la ilaha illallah. Allahu akbar, Allahu akbar, la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Allahu akbar, Allahu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر، الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله شكرا، الحمد لله رب العالمين. الحمد لله. Àwa tọrọ fún aṣáájú wa nọ́mbà 1 gbogbo Lagos State. Alhaji Musiliudeen Ayinde Akínsànyà. Tó fi dórí nọ́mbà 2 Alhaji Suleiman Kudeleti. Tó fi dórí Alhaji wa Mustapha Sego. A fi ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí, a fi kí gbogbo tí jẹ́ State Expo. Ọlọ́run jẹ́ mi ogun. Ọlọ́run má ṣe èyí láṣẹ ma. Ọlọ́run àwọn ènìyàn ọlọ́run. Àwọn kí gbogbo ẹ̀. Bismillahirrahmanirrahim. Aunaka mu'inu abina sayinu. كتب عليكم صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعيدة من أيام أخرى. وعلى الذين يطيقون فدية طعام مسكين. ومن تطوع خيرا فهو خير له وأن
بينات من الهدى والفرقان فمن شهد منكم شهرا فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكمل عيدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. الله إلا بالله العلي العظيم. And lọ síbi lecture wá sí. direct ní ọ̀dọ̀ àfáwọn àgbà àṣẹ Abubakar authentic ìsọ̀lá tí ọlọ́run ṣàjára wà. Ẹ̀fà ìwọ ṣé òkè ń gbọ́ náà. Ẹ̀wù ilé ẹ̀kan sí. Ẹ̀wù ilé ẹ̀kan sí. Tí àwọn bá ti wá ń sọ̀kalẹ̀ wá sí bẹ́ẹ̀kì ó máa ń lọ sí ọ̀dọ̀ àfáwọn Ahmed Ọláléwájú tí àwọn wà gba sàrà fún ọlọ́run ṣàṣẹ bẹ́ẹ̀ fún wa. La hawla wala quwwata. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. نبينا لك ولا يوم السكوب الصلاة محمد صلى الله عليه وسلم. مولانا أمير الجيش اغفر لأبوليك يا حي الصلاة يا ربي يا mo fi kí gbogbo àwọn ẹni ọlọ́run bàbá wa Al-Imam Sheikh Abdul Latif. إجابة منفرد Mo kí yín púpọ̀. على كل مسلم. Mo kí aláìyé wa Najmuddin. إجابة منفرد Àná mi jẹ́ tó láwọn. إجابة منفرد. Ìmáàmù stéètì táwa lẹ́yìn. إجابة منفرد. Àgbájọ tí gbogbo orúkọ yín kò fẹ́lẹ́fẹ́lẹ́. على كل مسلم. Àṣẹ́fẹ́ kó yẹ ẹ̀kọ́ kan yẹ ní áùsì yá yín. على كل مسلم. Mo kí àfa àwọn ará ìlú. إجابة Mo kí gbogbo ẹ̀yin àfa mi منفرد. lẹ́wọ̀n kálẹ̀. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. إجابة منفرد. Gbogbo ẹni bá máa gbé kíkí tọ́sọ́ òkú bá Yorùbá lẹ́nu Muhammad. إجابة منفرد على كل مسلم. State house láwà إجابة منفرد. lọ́dọ̀ ìjọba yẹnyẹn, إجابة منفرد. lọ́dọ̀ MC Olúọmọ number 1 Ayédáadé. Ọ̀dọ́ wọn láwọn nígbà jẹ́ يا خيار ẹni ó bá Yorùbá nàbí dáadáa sábà ò ní pa ẹ́ o. تعيش Àwọn èèyàn wọn fẹ́ kí sábà ó pa wọn. Wọ́n yà gbẹ́nu wọn sókè dáadáa, Yorùbá Muhammad yẹn dáadáa. Ọ̀dọ̀ Ayédáadé láwà gbàdé wọ̀lú. Bàbá alákàrà yìí dábàá ìjòkó lójú kan o. A wà ní State House lọ́dọ̀ àmì ọlọ́run. Jàgàbá ti wá. Jàgàbá. سلام عليكم
Ìmọ̀ fi àdìwọ̀ tí ó lọ ọmọ, ìmọ̀ fi kí ikú délẹ́tì. Sunnatun nabawiyyatun. Ó kọ yẹn gan, bọ́tà bá fẹ́ ti gbọ́ ikú gan lásán yọ jápa ni. Sunnatun nabawiyyatun. Ìkúta ló wá fẹ́ kú. Sunnatun nabawiyyatun. Mo kì í yín púpọ̀, ẹ̀kú àtẹ̀lé. Sunnatun nabawiyyatun. Ẹ sì tẹ̀lé ra yín pẹ̀lú jàmbá. Sunnatun nabawiyyatun. Zego zego, zego zego. Ijabatun waridun. Ìgbòdo ṣe gbọ́ bí àwọn gbọ́rùkù ní ọjà pani. Ijabatun waridun. Àti kúndẹ̀lẹ́tì àti zego gbogbo ẹ̀. Ẹni pé kò sí èyí tó ṣe bẹ́ẹ̀ àwọn bá farabalẹ̀. Ká má gbàgbé kò sí ẹ̀ níbi èèyàn níbi àgbẹ̀ mọ̀. Ijabatun waridun. Bẹ́ẹ̀ bá yóò wá nábì dáadáa inú rẹ̀ ó dùn lọlé. Ijabatun Waridun ni alákòólé wọ̀. Ijabatun waridun ala kulli muslimin. Mo fi àwọn ọ̀gá mo fi kí gbogbo àwa olóríire tí àsìkò nígbà mi ló tù ú. Ijabatun waridun. Mo bí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. Ijabatun waridun. Láàrin ìṣẹ́jú méjì, ìṣẹ́jú mẹ́ta táàbí bára wa sọ̀rọ̀. Yóò wù mí ká tẹ́tí dáadáa. Òun ni wípé láti ìgbà tí Èkó ti ń yé Èkó, kí Èkó wá papọ̀ lọ́yọ̀ kan, kó má sí jà lọ́tùn, kó má sí jà lọ́sì, kó má sí jà níbi kankan ní gbogbo PCC máa wà. Àpèjúwe àkàrà MC láti rí. Abẹ́tìlúhùn bí àkí khuliqan jalila. Kò sí máa ṣe tí ẹgbẹ́mi máa ṣe tèmi láyé ayédáadé MC. Wa khuliqun nasi mimma yìí. Wa khuliqun nasi Ìwà ìdẹ́rẹ̀. yìí. Ẹlòmíì tí ọba súnmọ́ ájíwá mùsùlùmí olú ọmọ ní ọmọ ìfẹ́nu rẹ̀ sọ nǹkan míì. Gbogbo tó bá sì sọ rántí wípé jọ́kan ń bẹ tó pàdé Ọlọ́run. Àdírẹ́sì kádírẹ́sì tó lè mẹ́ni tí èsì tiẹ̀. Ọ̀rọ̀ tí èsì tẹ́ni ẹlẹ́ni tó lè mọ́. Okùn wọ́n ti kọjá tó lè rí wọn ní ọ̀rọ̀. Abẹ́tìlúhùn bí àkí khuliqan jalila. Wa khuliqun nasi mimma yìí. Èyí tí ọmọ ẹjẹ́ wá sí níṣẹ́jú méjì, òun ni fún gbogbo àwa tá ń tẹ̀lé wọn. Abẹ́tìlúhùn Ẹja dìre, kálùre, ká lè sọ̀ọ́rẹ́. bí àkí khuliqan jalila. Torí gbogbo téèyàn bá ṣe lẹ̀san rẹ̀ ń bẹ. Bí àkí khuliqan jalila. Kì í ṣe bó ti rí fún MC olú ọmọ lánàá lẹ́nì. Bí àkí khuliqan jalila. Àbí bó ti rí fún ikú dẹlẹ́sì lánàá nìyí ni. Wa khuliqun Bẹ́ẹ̀ ni nasi. gbogbo Zaria. Wa khuliqun nasi. Bẹ́ẹ̀ ni Zego. Wa khuliqun nasi. Gbogbo ẹ̀kọ́ àná àti ìfarakólé àwọn tó bí ìlànà ló di ẹ̀rí lónìí. Wa khuliqun nasi mimma yìí. Wa khuliqun nasi mimma yìí. لنفسك إن عملت الخير صاحب كذاك الشر صنعك لا يدير وربك ما بظلام العبيد. وربك ما بظلام للعبيد. Gbogbo àwọn tá ń tẹ̀lé wọn ẹjá dìre ibi tí wọ́n wà yìí wọ́n náà lè débẹ̀ lọ́nà bá mi hàn rẹ̀ bá dà. لنفسك Má bẹ̀ wọn lẹ́sẹ̀. Gbogbo إيامل. ẹni ọba gbé aṣáájú kan lẹ́sẹ̀ táṣáájú yẹn ò lè dá àmọ́ tó ń gbé àwọn lẹ́sẹ̀ fúnra ọlọ́wọ́ padà tí ó wọlé òkòtò. لنفسك إن عملت لخير صحيح. Bàbá kan ní mọ́lẹ́mọ́lẹ́ ní architect. لنفسك Ilé ní màmá àmàkọ́lé
fáwọn èèyàn ó dẹ̀ lọ́gàá ọ̀gá rẹ̀ tó wá ní bàbá yìí ṣiṣẹ́ fún 20 years ǹgbọ́ ó ṣiṣẹ́ ìtàn fún 20 years ló bá kọ ìwé fọ́gá ẹ̀ ó ní ọ̀gá mi òun òròpó wọn bá yìí ṣiṣẹ́ mọ́ ẹ̀yọ̀ ń dá akéde máa lọ. ìnáwó síkẹ̀ yìí àmì ìtàlẹ̀ fẹ́yà sọ yìí. ẹ dákun lẹ́kẹ̀ẹ́ gbọ́rọ̀ yìí o. kàzákà ṣàrọ̀. ọ̀gá wa ní mo gbọ́ màá yọ̀ǹda rẹ̀ kò máa ń lọ àmọ́ kò tó lọ ó kú ilé ọyọ kan tó kọ́. ìnáwó síkà. a sì fẹ́ kó kọ́ nìyẹn dáadáa ni. ìnáwó síkà. tọ́ bá ti kọ́ ilé òun tán á yọ̀ǹda rẹ̀ kó máa ṣe kí kó máa lọ. ìwọ̀n kùn pé mo ní mo fẹ́ máa lọ kọ́ yọ̀ǹda mi after 20 years tí n ti bá yín ṣiṣẹ́. Ẹ̀tọ́ wa tún gbéṣẹ́ lè fún mi kí n tó fi dúró pé kí n sáà tó kọ́ ìlú. Ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́lé yẹn. ìyá mi dá. Ó wá ṣe foundation ní yẹn, ó ṣe bí ó ti dá. ìyá mi ìtàlẹ̀ fẹ́yà sọ yìí. Ó kọ́kọ́ kúkọ sísàlẹ̀, ó kọ́ ń tó dùn sókè. kàzákà Gbogbo ṣàrọ̀. wa parí ilé yẹn ó lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Ó ní ọ̀gá mi ilé tẹ ní kí n kọ́, mo ti parí rẹ̀. Ẹ̀yọ̀ǹda mi kí n máa wá lọ. Ọ̀gá ní lónìí náà láyọ̀ǹda rẹ̀. Àmọ́ ilé tó kọ́ yẹn kì í ṣe tẹ̀lé kankan kọ́kọ́rọ́ rẹ̀ ìwọ náà lónìí. kàzákà ṣàrọ̀. sórí kàláyà ní Ẹ pariwo lọ. Ẹ pariwo lọ. Ló bá kú ẹkún gbà. Wọ́n ní kí ló dé tẹ̀ sunkún tó tó báyìí. Ọlọ́run ti ṣàbòsí fúnra àwọn. Ilé tẹ̀ ní kọ́ ní kí n kọ́ kíákíá kẹ́ kí n lè máa lọ ní ìmọ̀ pẹ́mi náà mo ní. Mo ti fọwọ́ ara mi ṣera mi. Ilé tẹ̀ ní kọ́ yìí kódà kò ní ju ọdún kan lọ tí ó fi dà wó. Ẹ pariwo lọ́wọ́. Gbogbo ẹni tí ẹ ń bẹ lẹ́yìn àwọn ọ̀gá kan, ẹ má dojú àwọn ọ̀gá yín lẹ́yìn. Ẹ má ṣàbòsí wọn lẹ́yìn, ẹ má mú páàsì wọn kalẹ̀ lẹ́yìn. Gbogbo ẹni tí ń bá ń ṣaburú bí èkì ṣe rere fúnra rẹ̀ ń dọ́kan. Ṣàbúrú kò lè ṣe mistake ṣàbúrú fúnra rẹ̀ ń dọ́kan. Ṣé dọ́kan náà làwọn ẹni wá débi tí wọ́n dé yìí? Ìyá ọlọ́run ló máa yẹ kún, ọlọ́run ló máa yẹ ìyá, ọlọ́run ló máa yẹ wàhálà, ọlọ́run ló máa yẹ tí wọ́n bá pàdé nínú ayé kó tó wá di bí wọ́n wá rí bí wọ́n ti rí lónìí. Àwa tó ní abẹ́gbé ẹsẹ̀ méjì ká bá ara wájú. Ẹni ọlọ́run ọ̀bá yẹ nípò, ẹ̀dá kan òye yẹ nípò. MC ìtẹ̀ ní àmì ní. Ọlọ́run ló máa yẹ ọfà tí wọ́n ń ta lù. Kàkà kọ́ bẹ́ẹ̀ tí ìfínsà rẹ̀ dé ni. Ẹ máa yẹ àwọn tí ń bẹ lábẹ́ wọn òun ni. Ẹlòmí ẹ sì kọ́ńtró gbogbo wọn. Ẹlòmí ò létí ro wá báyìí. Ẹlòmí ò sí wọn wá báyìí. Kọ́lá ẹlòmí ò tún lo bàtẹ́ wá. Wàrà kò dáwọ́ bìsọ̀lá. Tí ẹ bá rí èèyàn kan tí ń dá fún tí ń dùn fún àwọn òbí rẹ̀ ti sunkún lánàá ni. Kò sàdédé ní mo ti rí fún yìí. Gbogbo wa náà ẹ̀dá kòtò yọ lọ́hùn gbogbo bí a bá wà ẹ̀dá wà lóyà kálẹ̀ dìre kárùre. Ọmọ fẹ́ ẹni ní tí nìyí. Ẹ Yorùbá náà ti wá. Wọ́n ní àmì náà sọ̀rọ̀ ní àǹfààní náà fún sí i. Wọ́n mọ̀ ní àṣà fọ́ọ̀lẹ̀ ìhà wọ́n mọ̀ rọ́ọ̀bùkà bí dọ̀ọ̀lá mi lè agbára kan ní wọn bẹ́ẹ̀. Àdìmọ̀nyá ní àsọ̀rí àǹfààní náà sí i. Ẹni ọba ṣe ó ṣe fẹ́mi ara rẹ̀ ni. Ẹni ọba sì ṣàbúrú náà ó ṣe fẹ́mi ara rẹ̀ ni. Ọba kan wá ń bẹ ìfẹ́ gbọ́ pé wọ́n sọ
sọ pé ní tó bá ṣe ni yóò ṣe fẹ́mi rẹ̀ wọ́n lẹ́ni tó bá ṣàbúrò ṣe fẹ́mi rẹ̀ ọlọ́wọ́ kan àlùbárà yé mà. ọba yìí ọmọ kan ló lè bí òbí méjì ọba yìí wọ́n ní kó lọ wá ejò ńláńlá kó febi pa ejò yẹn fúnjọ́ bíi mẹ́rin márùn-ún wọ́n wá dọ́gbù ejò yẹn sínú àpò ṣaka. kábíyèsí ní ẹni tí wọ́n sọ pé gbogbo ẹni ó bá ṣe rere ó ṣe fẹ́mi rẹ̀ ẹni ó bá ṣàbúrú ó ṣe fẹ́mi rẹ̀ tó bá ti kọjá ẹ̀jẹ̀ kí n mà. àwọn sọ fún wípé kò sí ní tá a bá ṣe àṣepé làwọn ṣe lẹ́nu rẹ̀. alùbárà yìí wá kọjá wọ́n wá sọ fún kábíyèsí alùbárà tí wọ́n wí tí wọ́n ti kọjá o. kábíyèsí ni ẹgbẹ́ wa alẹ́ kò tá a fẹ́ kò. kò sì lójú afọ́jú ni. wọ́n bá gbé àpò ṣaka yẹn fún tí ejò náà ti fẹ́ bí pa tí mẹ́nu ẹ̀ ni wọ́n ti gbé fún fọwọ́ tẹ báyìí. olùmọ̀ ní àmì ìlàsọ́ọ̀lẹ̀ ha àìlà kò sí ìtẹ́ fún mi yí ẹ̀ ṣẹ́fẹ́ nìkan ẹ̀ ṣẹ́fẹ́ ní ara iná ni o. wọ́n máa ní àṣà àbá àlè àwọn ọ̀rọ̀ kábíyèsí lọ́la àgbàdo. ọba wa rẹ̀ nígbà ìgbé ọgbà rẹ̀ ó láwọn ṣe fúnra wa ọwọ́ bá wọn lónìí. bẹ́ẹ̀ ni ọmọ kábíyèsí ń wo bí bàbá rẹ̀ ti fún yàn nìkan ó wá ní pé bàbá àwọn ahun ni bàbá àwọn ètò rẹ̀ kí la gbé sínú àpò àbí góòlù ni tó tóbi báyìí. ọba tí ò ní kó lójú kan kó tó mú yàn. MC ayé Muslim sọ fún mi ní orí ìwé tó bá tiẹ̀ jẹ́ lò pọ̀ tó bá yẹ pé kankan ní bá ń ṣe tí ń bí ọlọ́run nínú ó yẹ kó náà ti yọ sí rẹ̀. èèyàn mélòó ló lè bẹ́ẹ̀. bí agbára yìí ti bọ́ sọ́nà kọ̀rọ̀ kó máa ń lọ ní ọmọ bàbá ọmọ kábíyèsí ló tẹ̀lé lẹ́yìn. bó ti tẹ̀lé lẹ́yìn ó ní pé kò séèyàn kankan bẹ́ẹ̀ bó ti já àpò yìí bó ti já àgbàmọ́ lọ́wọ́ bó ti já àgbàlẹ̀ ọkùnrin yìí tún níwọ̀n ní àmì ìlàsọ́ọ̀lẹ̀ ha àlìkàbọ̀sẹ̀. ló bá wọlé lọ kò jẹ́jẹ́ nìkan tó ń yé òun ó wọnú yàrá rẹ̀ ó tilẹ̀kùn ó tú àpò àkọ́kọ́ ó tú kejì nígbà tí ó tú kẹta ejò tí wọ́n ti fẹ́ nípa fún bí ijọ́ mẹ́rin ó ti fún jẹ. ó sàn pa oró ni wọ́n gbọ́ wọ́n jálẹ̀kùn wọlé ni bí wọ́n ti jálẹ̀kùn wọlé gan-an kábíyèsí rí ọmọ rẹ̀ kábíyèsí ní àṣemọ̀fọwọ́ ara mi ṣe àmì. ọmọ kan gbogbo tí wọn náà ń ṣe lọ́wọ́ báyìí ó ń ṣera rẹ̀ kalẹ̀ ní. bí dáadáa ló bá ṣe lẹ́yìn àwọn ọ̀gá rẹ̀ ó ń ṣe dáadáa kalẹ̀ ní. bí kejì náà ní báṣírí rẹ̀ ò bá ti tú àṣírí rẹ̀ ó padà tú ìtọ́mọ rẹ̀ ó tú tẹ̀bí rẹ̀ ó tú. wọ́n fún ẹ jẹ wọ́n fún ẹ mu wọ́n fún ẹ lọ́nà táyé rẹ̀ ó ti ní túmọ̀ síbẹ̀síbẹ̀ o tó ń bà wọ́n jẹ́ pé wọ́n ò ṣe kankan náà. ọ̀bẹ̀rù Ọlọ́run ọ̀dà kéèyàn bẹ̀rù Ọlọ́run ṣé bàbá wà lágbọ́dọ̀ tó wà sáyé ọ̀dà ọ̀nà. wọ́n mú ọkọ̀ nù tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwọn àyè kan bẹ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. wọ́n á fi ọ́ síbi tí ayé rẹ̀ ti máa ní túmọ̀ ẹni ó fi ọ́ síbẹ̀ náà ló tún gbé níbi ló ń gbé lẹ́yìn. tí ẹ padà ló jẹ́gẹ́jẹ́gẹ́ bí agolo mílíkì o. MC bọ́lá ń bá fi ọlọ́wọ́ kan fi inú àwọn èèyàn hàn yẹn ni. ẹlòmíì ti kíyàn tí ń ṣe àdó ṣéèkù
Tuwade tó lè máa ń pè. Fusika. 100. Amílítà ìbẹ̀rẹ̀ àṣàyè. Hákẹ́ ń ṣe mọ́ sáàkì rẹ̀ hákẹ́ ọ̀pá inú rí. Kàzákà ṣàrà. Ìdúkàlá ẹ̀mí ọ̀rọ̀ kúkà. Tọ́lọ̀ ń bá fi inú ẹlòmíràn yẹn já parí. Ọ̀rọ̀ kúkà. Àmánú rẹ̀ yín nílà yín kò bí gbogbo fìtínà máa nàbí Ádámà. Ọ̀rọ̀ kúkà. Ee. Sọ̀lá lẹ́lẹ̀ àbẹ́lẹ̀. Ọ̀rọ̀ kúkà máa bí sọ̀lá lẹ́lẹ̀ àbẹ́lẹ̀. Ẹni àmínà. Àmín. Ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. Wá sí ọgbọ́dọ̀ máa pọ̀jù ara ti máa kan ẹlòmíì ti sá sínú mi ti ń sọ̀rọ̀ yẹn. Ilaha illallah. Pé èmi wá sí ìgbàwí wá sí bá bá orí lọ tó bẹ̀ sí. Kí wọ́n ní òde lọ́la kó lè dá sáájú rẹ láyé. Ìta béèrè fún aláìníwá Muslim MC Olúọmọ Olúwa máa fi lè lọ. Ẹni ọba sàbí òsì ó gbọ̀n kó lára rẹ lónìí. Òsì ọ̀dà kò bá mi lára mu. Òsì ọ̀dà kò bá mi lára mu. Ẹ bá ti lẹ́ni tí òwú wákà yẹn ọ̀la ìdí kó máa jẹ pọ̀nmọ́ àti ẹ̀dá ìdúgbò rẹ̀. Òsì ọ̀dà kò bá mi lára mu. Òsì ọ̀dà kò bá mi lára mu. Ìyà ọ̀dà kò bá mi lára mu. Ìyà ọ̀dà kò bá mi lára mu. Ikú ọmọ kò bá mi lára mu. Ikú ọmọ kò bá mi lára mu. Òsì ọ̀dà kò bá mi lára mu. Òsì ọ̀dà kò bá mi. Kó bẹ̀rù rẹ̀ kó gbà lé ọ̀tá lọ. Ẹ bá nàka rẹ̀ sẹ́ńtì. Kẹ́ńtì ó dìde sókè ẹ wá nàka rẹ̀. Ẹ pé o. Gbogbo tí yóò bàbá ẹ lára mọ̀ kó bẹ̀rù rẹ̀ kó gbà lé ọ̀tá lọ. Gbogbo tí yóò bàbá ẹ lára mọ̀ kó bẹ̀rù rẹ̀ kó gbà lé ọ̀tá lọ. Zebo ẹ̀dìdé kúndẹ̀lẹ́ tẹ ẹ̀yin ẹ̀dìdé. Ẹ̀yin náà ní pápó. Ẹ̀yin ní kókó dà kókó ìdílé kókó. Kókó dà báyìí kókó dà. Ẹ dábàá bá ń dàgbà ní sí wọn ẹnì kankan ò ní wó nínú yín. Ẹ̀yin lẹ fi ọkàn balẹ̀ ní ọ̀gá fi fọkàn balẹ̀. Ẹ̀yin lẹ sọ̀dà rẹ̀. Ẹ̀yin ṣe lórí burúkú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàn. Ẹ bá nàka ní sí gbogbo wọn. Pé gbogbo tí yóò bàbá yín lára mọ̀ kó kẹrù rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Gbogbo tí yóò bàbá yín lára mọ̀ kó kẹrù rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Ikú ọmọ kò bá yín lára mọ̀. Àyà kò bá yín lára mọ̀. Àfàtó kò bá yín lára mọ̀. Gbogbo tí yóò bàbá yín lára mọ̀ kó kẹrù rẹ̀ kó bá ẹjọ́ bọ́lẹ̀. Ẹjọ́ wa náà wí fúnra wa pé gbogbo tí yóò bàbá mi máa kó bá mi lára mọ̀. Ikú àyà kó bá mi lára mọ̀. Àfàtó kó bá mi lára mọ̀. Kánákàtà kátó mọ́ ẹ̀rí kan kó bá mi lára mọ̀. Gbogbo tí yóò bàbá mi lára mọ̀ kó kẹrù rẹ̀ kó bá lé ọ̀tá lọ. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. MC bẹ́ẹ̀ kí n máa tẹ̀ sójú rẹ̀ lónìí. Àmọ́ kò sásìkò. Ẹ bá mi wí lẹ́ẹ̀kan sí. A ṣe iná àtẹ́yìnà kan fún àfáà wa àgbà. Sheikh Abubakar ọlọ́mọsá wọlé alájà àgbà. Wọlé tájúlẹ̀ àdàbí tájúlẹ̀ àríbí tájúlẹ̀ mọ́sẹ̀ nílùú. Ọlọ́mọsá wọlé gbogbo wọn ọlọ́mọdé kára ó ní. Àmín.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.